ọ̀rọ̀ yìí fi ọ̀rọ̀ méjì sí mẹ́ta jẹ́rìí rẹ̀ pé ọ̀rọ̀ ṣe dáná ẹ̀ máa sọ ẹ̀ máa gbé ilẹ̀. ọ̀kan ní àwọn ẹni ọlọ́run nílẹ̀ yìí bàbá wa mọ̀lá Sheikh Abdulrahman aláró bàbá sẹ́kẹ̀ndì ní Ghana ó dùn máa ń gbọ́dọ̀ àbá àkàwọ́ láti Ghana yá ẹ̀ ọlọ́wọ́ sàṣàlẹ̀ kò kẹ́ wọn láti àmà ilé wọn lọ́mọdé ọdún àgbọ̀njọ́ bàjẹ́ àwọn ni wọ́n sọ fún wa báyìí. Nígbà mo rí pé lọ́rọ̀ náà mo tún ṣe tàkíkù rẹ̀ lọ́dọ̀ àfáà ṣe oṣù àì agbóyinlógún sẹ́kọ̀ndì lọ́tẹ̀ ẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá mo fẹ́ tún sọ ṣé báyìí náà lórí bẹ́ẹ̀ ni. Bàbá ní wòlíì ọlọ́run kan bẹ nílẹ̀ Tógò níjọ́ náà lọ́run kò sí àfáà tọ́tẹ̀ ní gbogbo ilẹ̀ Tógò lọ́run Tógò. Wọ́n ń pè wọ́n ní àrùmíyáwó fún fàn. Wọ́n ní wòlíì ọlọ́run ní kò sẹ́ni àfáà náà ní gbogbo ilẹ̀ Tógò lọ́run lọ́dún rẹ̀ lọ́run kò sáfà tọ́tẹ̀. Àwọn àbúrò bàbá yà wọ́n á fẹ́ lọ ọkọ̀ ọkọ̀ ọlọ́run lọ́dọ̀ wọn. Àwọn lọ́bẹ̀ àwọn lo ọdún mẹ́fà. Wọ́n làwọn pàdé àwọn ọmọ Haúsá kan tó wá láti Kánò. Ṣèkìrì náà bàbá yìí náà ní láti Kánò. Àjọ wọn wá ń sọ̀rọ̀ mọ̀lá Sheikh Ibrahim Nyass. Bàbá tá a pè ní sàárì nìyàwó yìí, àáfàá ni wọ́n jẹ́ fún bàbá wa wòlíì ọlọ́run ni. Bàbá wa al-miskinu billah. Bàbá ń tàtí lóògùn, bàbá miskinu wa ní sọ̀rọ̀. Sheikh Ibrahim yìí. Àwọn sọ̀kọ̀dé àwọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ Haúsá àwọn tó ń ṣe Ibrahim àwọn ṣèkàrámọ̀ rẹ̀ ní sí àárín ìyá ọba ká àwọn ọmọdé ìjọ kẹta àwọn sọ̀rọ̀ ṣe wù lọ́wọ́. Tí a bí ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ kéèyàn ọmọ sọ̀rọ̀ ọba àkàríwájú ọba kan lójú ọba tẹ̀lé ẹ̀ lè gbà. Àwọn òní ọlọ́run yìí jẹ́ bírú ẹ̀ ṣe. Bàbá náà wá yà á oníwèé ní wùlá àká. Kí wọ́n yà á wọ́n ní wọ́n dàgbà ká yín lọ́dọ̀ fàárẹ̀ pẹ̀lú òkú ọlọ́run lónìí mo gbà yọ̀ǹda kí n kú lọ́dọ̀ yín lónìí lẹ́yìn ọdún mẹ́fà. Gbogbo kọ́lọ́ tí mo sì fẹ́ kọ́ lọ́dọ̀ yín lónìí mo yọ̀ǹda rẹ̀. Àmọ́ ẹ̀dá kò torí ọlọ́run mọ́ mọ́ àwọn ẹ̀kọ́ tọ́lọ̀ ń kù yín. Ó kù yín lẹ́kùn dépò pé lẹ́yìn ọjọ́ ọkùnrin ẹ̀fẹ́ lè sọ. Ẹni tí wí Ibrahim ló kọ rẹ̀ ìyá rẹ̀ jẹ́ Aisha. Ẹ fi màkọ́rọ̀ yín lọ́dọ̀ ọlọ́run béèrè lọ́wọ́ ọlọ́run pété lẹ́nu yìí. Láti fún un léṣi rẹ̀. Àwọn sáfọ́n nílò àwọn wíwẹ̀ fún bàbá náà lọ́wọ́ àṣàfẹ́ tà sí ìtẹ́sí tó dùn máa wọ̀ jù láyé nù. Nínú bàbá náà wá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe bá sọ lè ṣe Ibrahim Nyass. Nínú bàbá náà wá darí olùkọ́ fèsì. Bàbá ẹ̀ sọ ń tẹ́lẹ̀ mi o. Nínú bàbá náà wá gbé mú pé Abdulrahman jẹ́ Abdulrahman èyí ń tẹ̀lé ẹ̀ta àrífò. Ẹni tó ń wí yóò ń wí ní ọ̀mọ́. Inni arahu kal-bahr. Lam ara bidayatahu wa la nihaya. Ẹni tó ń wí ibi ibùdó ni mo wo ìbẹ̀rẹ̀ rẹ̀ ní orí mo wo fún ẹ̀mí orí ọlá yìí pọ̀ tọ́lọ̀ ń dà. Àwọn òṣèlú tọ́ gbàmílẹ̀ tọ́lọ̀ ń lù ọ̀wọ́. Torí tó ìwé lẹ́yìn ọ̀bá ṣẹlẹ̀ lónìí, ìyìn nígbà pẹ́ẹ́lì ká tó mẹ tó yẹ kí tún fàgbáríkà rẹ̀ tọrọ. Tọ́ba níbẹ̀ gbogbo tó fọdún mẹ́fẹ́ fà á wá lọ́dọ̀ mi òun kò nílẹ̀ ní ẹ̀jú ẹ̀ fún ọ. Odidi wòlíì látọ́ kálukú gbà pé nílùú àyè kò sí wòlíì tọ́tẹ̀. Bó ti ju iṣẹ́ Ibrahim. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wa sẹ́kọ̀ndì náà ni wọ́n sọ yìí òun náà. Ọlọ́wọ́ sá sàlékún kẹ́ wọn. Ilé wọn àná ọlọ́wọ́ ìjọba ìjọba ìjọba. Bàbá wa al-miskinu billah. Bàbá Tàtìlógún. Dáadáa ibẹ̀ dáadáa. Àwọn eléyìí ń pọ̀ gẹ́ o. Bí ọ̀rẹ́ ọba bímọ bí ìwà ìdúró àwọn bàbá miskinu kò nídìí yìí náà o. Àwọn afá àtọ́lọ́ máa ń fi ọ̀rọ̀ ọ̀kan rẹ̀ sí ìlú kan tó ní ìjà fáàmì ìmọ̀lá bàbá Tinubu, bàbá miskinu. Wọ́n ní sẹ́wọ̀n àwọn miskinu ló mú bàbá sẹ́kọ̀ndì lọ́dọ̀ bàbá níyàwó ní Tógò yìí. Tọ́rọ máa kéwù ní bàbá miskinu jẹ́ fún wòlé ọlọ́run ta ló ní òun bàbá ṣe Ibrahim.
bàbá sọ̀kọ́ nílẹ̀ àwọn wa sọ̀rọ̀ ṣe Ibrahim létí bàbá mi skin náà wọ́n ní bàbá mi skin wọ́n wá sí Ghana lọ́dún kan àwọn wa dọ̀rọ̀ ṣe Ibrahim lẹ̀ àwọn Abraham wàhálà rẹ pọ̀ ó sì máa pán àbá rẹ wọ́n á wọlé ọlọ́run bẹ́ẹ̀ lọ nípa Abraham ní ọlọ́run sì kan fún lọ nípa bàbá sọ̀kọ́ nílẹ̀ àwọn wà láyà àwọn ọmọdé àwọn sì gbà bẹ́ẹ̀ àbá àbáńkà ṣe Ibrahim yìí pọ̀. Ọ̀rọ̀ yìí mọ sọ lọ́dún kẹlẹ́ nìkan bí wípé ẹ wá yẹ ìyá àwọn àfa àti ìlú yín ẹ̀ ń pẹ́ àfa yẹ ìyá àfa ìlú wa. À ń kí iṣẹ́ Ọlọ́run tó ṣe fún wọn ní Sìnìgà ṣé Ibrahim yìí sì sọ ọmọ ìlú kan. Ẹ̀wọ̀n sọmọ bákà nìkan là lẹ́bi. Ìwọ ọba wa ṣe sún fi lójú ẹ̀kọ́ máa ń kílèmù ìlú kan fún ṣé Ibrahim. Wọ́n bí wọ́n Sìnìgà dé. Títọ́ bí wọ́n sọ pé náà ló lè àwọn sọ́gbà dátìlẹ̀ ló mọ̀ ha ọmọlágbára ni wọ́n àwọn ìyá wa tí wọ́n bí wa ni wọ́n sọ wá ní ẹ̀dúdú báyìí. Ṣèlẹ́jà mẹ́bí yìí bẹ̀rẹ̀ ara wọn. Ọlọ́run wá sábàdí sọ bẹ́ẹ̀ fún àwọn bàbá mísíkì sọ fún àwọn káà ọlọ́run ṣe ìgbà bọ́lá àwọn gbà bẹ́ẹ̀ pé àwọn àgbàdo ṣe Ibrahim yìí pọ̀. Wọ́n ní bàbá mísíkì wà ní Abraham àfà tó wí. Tí bá láǹfààní àti rí tó bá bá mi sọ Yorùbá báyìí, èsì kà fún. Ẹni tó lọ́wọ́ mo ṣe é kájú ọgbà. Ṣé àfẹ́sẹ̀ ṣe Ibrahim ò sì jìnnà sí Ghana ní ṣé òbá wá sí Accra? Torí pé pírẹ́sidẹ́ǹtì Ghana ń tọ́nà lọ́wọ́ kó tó bàtà ṣé òun àbá rẹ̀. N kò sí bàtà tá ṣé òun sì fún lọ́jọ́ wọ́n sì fún láti ọ̀gá ọlọ́wọ́ padà lẹ́yìn rẹ̀. Torí tó ń ṣe tí ọ̀dà ayá ni ọmọ ṣe mọ́. Bá a ti ní káwọn àpò orí sáwọn olóṣèlú lò. Ń ṣe tí ọ̀dà ṣé Ibrahim sì náà ń tó ń ṣe yí ọ̀dà má ṣe mọ́. Òṣìgbọ́ sẹ́wọ́n sí àná ṣùgbọ́n gbogbo alágbára ẹ̀ mọ̀ pé mi làbá rẹ̀ ń sabú mo sì yọmọ sí ma àmọ́ wọ́n bá di ọdún báyìí lóṣù báyìí lọ́jọ́ báyìí ní ìdágbó báyìí ìjọba pọ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ lọ béèrè ìtàn bẹ́ẹ̀ lórí kò lé kò dí o. Ẹ̀yin àfa àti ẹ̀yin máa ara yín òṣèlú ló tún lé yẹn tó lọ yẹ ìyá ara yín lọ́tẹ̀ yín náà. Nítorí òun ní ṣe ká ẹgbẹ́ yóò ṣe. Ẹgbẹ́ tó kó lọ́nà bá gbé jẹ wá ẹ jẹ́ gbèrò lọ́nà sì ní jẹ́. Táyọ̀ sọ fún ẹgbẹ́ ìfowópamọ́ ṣe ọlọ́wọ́ sọ ọba àmì tó ẹgbẹ́ yóò gbà ní yóò tún gbà bò ní yọ. Ọwọ́ ẹsẹ̀ pìrìtìjì alẹ́ yẹn èjì ìdẹ́kun òru èyí o. Àwọn ẹṣẹ́ Ibrahim ni wọ́n dẹ́kun òkú ní yóò ṣe é ní bàbá yìí. Ọlọ́run sì sàánú wọn yóò sì ṣe é. Ẹ̀yin ètò báwọn. Sọ́ńtàlù kùtà ìgbòlúgbò ń ṣe yìí náà rẹ̀ á pè ní gẹ̀gì. Táwọn tún ti pàdé ológun tó tún di ti yín lọ tí ògùn ń dá ògùn. Bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ tóbi ògùn ni o. Bàbá ṣe Ibrahim máa lọ sí Accra. Ọba dé bẹ́ẹ̀ lọ́dún ọlọ́wọ́. Bàbá sàfẹ́ ní àwọn ọlọ́wọ́ bá bàbá mi sí. Àbá mi kí n wí ti pé. Wọ́n ní bàbá mi sí rẹ̀. Ó ti lórí ọ̀ya jáde bẹ́ẹ̀. Wọ́n ní lọ́dún ọlọ́wọ́. Àwọn lọ sọ́dọ̀ wá Sheikh Ibrahim Nyass. Pẹ̀lú bàbá wa sì dín pẹ̀lú sí inú bìlẹ̀. Ọkùnrin ọlọ́run. Àwọn àjọ̀dọ̀ ṣéwù. Wọ́n ní lọ́dún náà lọ́hùn. Àwọn lọ bá bàbá fẹ́lẹ́ àwálù. Sẹ́wọ̀n pé wọ́n bá wọlé àwọn ọmọ náà nù. Bí ẹjọ́ fẹ́ wọlé ṣíṣe ẹ̀ ra àwọn wọ̀nyí. Ẹni tí wọ́n bá máàkì rẹ̀ lọ́dọ̀ ṣíṣe wọ́n tilẹ̀ mọ́. Ó ti rí nìyẹn o. Àwa sì bá wọn bẹ́ẹ̀ ni ọlọ́kan ṣàánú wa ni. Bó ti rí lónìí. Ọ̀hún lọ́ba ṣe òṣèlú àwọn àfáà mi yí bàbá wa ni wọ́n sì fẹ́ rí ṣéwù. Kọ́dà àdéhùn ti bẹ láàárín àwọn ni pé kò sí èdè tó fẹ́ bá ṣe òṣọ́ tí ṣèwò lè sọ. Ìyá ìgbà náà tó ń gbé àwọn tí wọ́n á ṣiṣẹ́ dé kó gbó sùúrù àmì à ẹ̀yìn tẹ̀ gbé èbó. Lábàá yín kí lè ń tẹ̀ra yín sí ìsìn. Nínú táwọn àti ìpẹ́ẹ́dọ́ bá dé kò lè rí pé kò sí èdè náà láyé tó wá dé ọmọ sọ́yọ́ ọmọ sọ́nà ẹ̀. Ẹ̀yẹ́ tó kó jẹ́ táwọn fẹ́ bàtà wọn kó di tí ìrùkàn jáde náà pè ní Gold Society. Àyẹ̀wò àlọ́ sàrà rẹ̀ di Gold wèrè yìí tí a lè ṣiṣẹ́ dàbẹ́ bí ọlọ́run. Bẹ́ẹ̀ bá lè wá bẹ́bí yóò kù mí. Nínú àwọn ṣe ìṣẹ́ra àbá ìwà lọ sọ fún Sheikh Ibrahim pé ẹni tó ń wá ìbá àgbàrá ṣe wá ní. Ẹjọ́ kọ́ wọlé. Wọ́n nínú tí Sheikh Ibrahim kọ́kọ́ ṣe ní wípé bí bàbá mi sì ń wọlé báyìí. Bàbá Sheikh Ibrahim wá ń dákọ̀ àwọn tí wọ́n bí wọn. Wọ́n sì ń ka àlọ́ ká
wọ́n lágbájá ọmọ lágbájá ẹ̀kọ́ tí wọ́n jọ wòlíì lọ ní lójú. Làbọ̀ tó àwọn olóògùn ọmọ sọjọ́ wọ́n kà gbogbo ẹ̀ fún ọ ọ̀dọ́ lójú rẹ̀ ní ìfọ́. Ó ní àwọn aṣèlú àmọ́ wa ní gbogbo ẹ̀yìn tẹ́ wa nílé ẹ̀já ni. Wọ́n ní kò sí wà sí nígbà tí ẹ̀yìn fẹ́ sọ láyé tí ṣé òṣèlú àwọn àdúrà abẹ́ ọmọ sọ lójú rẹ̀ ni o. Wọ́n ní àwọn ẹjọ́ ìṣèlú àti kó kálukọ̀ jáde. Àti bàbá ṣe Ibrahim àti bàbá Misiru billah. Ọdí ọlọ́run tá a ra rẹ̀. Àwọn àfa àti wà ní. Wọ́n wá wà nílé pẹ̀lú ṣé ọ̀fẹ́ tó bí 40 ìṣẹ́jú 40 minutes. Àti bàbá Misiru wọ́n jáde báyìí. Àni wọ́n fọ́ ọ́lẹ́ àrẹ ìhà pé Abdulrahman. Lẹ́ni tó wà lókè wọ́n kàn rẹ̀ yìí. Bàbá sì bu ẹkún. Ẹni tó ń wo ọ̀kan rí ni ó ju bó ti wò lọ. Ṣé àwọn tí wọ́n tó bí tó bù háyà yìí tábà sọ̀rọ̀ àwọn òde bàbá mi sí ẹ máa ṣe wò ní ìkọ̀síkọ̀sí. Tí ìgbà tí bọ́lá ti ṣe lórí. Táwọn bá ní kí ìlú kan bí àwọn bàbá mi sí wà ní ìwòlí náà onídìí ní ìmọ̀. Àmọ́ lọ ní ibù háyà ni. Àwọn ni wọ́n ń sọ bọ́ọ̀lù ṣé Ibrahim ojú tí ẹ lè fẹ́ sọ̀rọ̀. Ní 1961, bàbá ṣe Ibrahim lọ sí Yesra, Filhatan Sharif, wọ́n dé Ajáàrí. Àkọ́kọ́ àpẹẹrẹ tọ́lọ̀ sí ṣe Ibrahim tí ò ṣe fẹ́ nìkan rí láàpá l'Áfíríkà. Ó rí pé wọ́n ní ṣe Ibrahim kí wọn ò jí mọ̀ fáwọn. Kẹ́ni mọ̀rọ̀ ẹni kẹ́ni á wá sọ ni o, tàbíìdù ni o. Ṣé báwo wá ṣe ojú àwọn kírun fún wọn tán? Bẹ́ẹ̀ bá sì ń jẹ́ àfa káàkiri ayé tó bá ti dé ẹnu géètì àtàlá ó kó ìmọ̀lẹ́ ó kó sápò torí wọ́n bọ̀ jù fún un. Àwọn kírun tán. Àgbà àfa nínú àwọn àjẹ́ àfa lọ́dún náà lọ́wọ́ ṣé Muhammad Ghazali. Ọwọ́ àgbà máìkì. Ó rí i pé orí Ọlọ́run yóò ṣe fọwọ́ bò àfi káwọn kọ̀ fẹ́sì. Tí àfa àti àgbà fi sọ pé àfa lè yẹn àti ìrọ̀bá ní pọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́ọ̀gá àfa ni. Ọ̀rọ̀ tí sẹ́wọ̀n ní Ghazali wá sọ yẹ́rẹ́ ní ìbẹ̀lẹ̀ àkọọ́lẹ̀ gbogbo ilẹ̀ rẹ̀ ti mọ̀. Nítorí wá wí gbọ́nà wá ní kí ló wí. إننا مطمئنون على مستقبل العالم الإسلامي. Ó ní tí ẹ bá ní sọ̀rọ̀ lórí bóòlù ọ̀la àgbáyé ìsìlámù òòlù. Ó ní pẹ̀lú fílẹ̀sì tí mo ní ń jòkó yìí nínú mọ́ṣáláṣí lónìí ẹni wá balẹ̀ pé ọ̀la ayé ìsìlámù ọ̀dà. ما دام في المسلمين أمثال ضيفنا العظيم شيخ الإسلام إبراهيم نياس. Lókè ìgbà tó bá jẹ́ sí pé inú àlejò ọ̀tá àgbà àlejò lábúlá yìí ضيفنا العظيم العظيم. Àlejò wa ńlá yìí tá a gbà lónìí. Tọ́lọ́run bá ní ká máa ríru wọn nínú Islam. Àjẹ́ pé ọ̀la Islam ti da kò sí wàhálà mọ́. Àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ tuntun gbé yẹ̀wò ni. Àwọn àfa ńláńlá ni wọ́n sọ̀rọ̀ èyí lórí ṣe Ibrahim. Ṣé Muhammad Ghazali tó sọ̀rọ̀ yìí àgbàfà káyọ̀ ní Nàìjíríà? Wọ́n rí àwọn jùhúdù Sheikh Ibrahim. وأعثره في الدعوة إلى الله. Àwọn akitiyan àti wàhálà tí ìdá Mùsùlùmí nínú dáwà. Ìlú bíi convention yìí. Ìwọ́sẹ̀ wàhálà láti pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ṣe Ibrahim ṣe. Ṣé Ibrahim ní tàkìtì fún? Wọ́n ní pílánì fún 20 execute ẹ̀ one by one. Nínú ọ̀pọ̀lọpọ̀ àtọ́lọ́ ní Ibrahim ní Saudi. Táwọn journalist mi ti ṣe Ibrahim wọ́n béèrè ọ̀rọ̀ dáwà lọ́wọ́ wọn. Nínú tí Ibrahim kà kalẹ̀ pé àhàdáfò dáwà àwọn òun ní. Ayíjára wọ̀ yá. دعوة غير المسلمين بكل أولاً. نعم. Àkọ́kọ́ ni. الأولى. Àlùlà yóò dáadáa bẹ́ẹ̀. Wọ́n yá àhàdáfò. دعوة غير المسلمين بكل وسيلة ممكنة ليدخلوا في الدين تاركين الوثنية والمسيحية. Àkọ́kọ́ wọ́n ní ṣé òní wípé gbogbo ẹni tí ẹ bá ṣe Mùsùlùmí. Lókùn àti ìbá ń bẹ láyé tí bá mọ̀ wá. Gbogbo ọ̀nà ni yín ṣe tí wọ́n gbọ́dọ̀ fi wọlé Islam.
ọjà lẹ́bọ̀ ni o ojú olóòsà ni o ó sì ẹ̀sìn yìí ni o ọjà kiri yóò ni o gbogbo olùrẹ̀ kúkúrú tó bá wù kó lè máa ṣe wù dúró lórí wípé àfikẹ́ ẹ̀wọ̀ ní Islam èyí ló bí àwọn jihad tí Sheikh Ibrahim ṣe káàkiri ní ọdún kan wọlé Sheikh Islam wọ́n lọ sí Ghana yìí ní Accra wọ́n lọ sí Ghana ní Accra wọ́n wá lọ ìlú kan pè ní Yepere àbí ṣé Yepere ní Ghana East àwọn ẹlẹ́gbọ́n kan bẹ̀ lọ́dún rẹ̀ lọ́hùn ẹlẹ́gbọ́n kan wọ́n bẹ́ẹ̀ olóòsà ni ọwọ́ bímọ obìnrin kan ọlọ́wọ́ àpàdáwò kan wọn náà yí lórí gbogbo sàtọ́ máa ń ṣe wọ́n ṣe lórí ẹ̀ wọ́n tọ́jú ẹ̀kọ́ pàtí gbọ́ pé wọ́n á ṣe báyìí wá sí Ghana ọ̀hún ìfàṣẹ lọ sílùú yẹn pé tí sẹ́wọ̀n bá lè bá wọn tọ́jú ọmọ yìí tó gbádùn ọmọ táwọn ti fi gbogbo ṣàtọ́jú rẹ̀ tí ò mú yìí tọ́mọ náà bá ti lè gbádùn àwọn àti gbogbo olú àwọn sì wẹ̀ sí Islam. wọ́n ṣe wá ní àdéhùn wa ní kẹwẹ̀ sí Islam wọn níbẹ̀ níbẹ̀ pẹ̀lú òkú ọlọ́run kò sí tó sọ̀rọ̀ sí lọ́dọ̀ ọlọ́run ṣé èyí ẹja máa jòkó ara wa jẹ́ o ẹja máa dàgbàkà àwọn ẹni lọ jẹ́ má pè ẹni tóòtó torí tó bá pè ẹni tóòtó tó bá mánéjì ẹ̀ tó bá lọ àwọn ẹni òní jẹ́ ìkẹlẹ́ yìí rẹ̀. wọ́n wá ṣe Ibrahim àti kálọ̀ gbé wa àwọn àti arábìnrin rẹ̀ ní gbọ́dọ̀ gbogbo ìlú ti pẹ́ nítorí sàásèjì kára sìrìkà àwọn akóhùn ó sì kò sí ti ń yọ ẹni mo náà Sheikh Ibrahim Nyass ẹni tí wọ́n wá ní kó dúró báyìí lọ́kàgá ẹ máa wo súnlẹ̀ o ṣẹ̀ríà o ó yẹ kí ṣé wọ́n gbọ́wọ́ lé lórí káwọn ṣe ń kí àfúnni àwọn torí kóbì olóbìnrin ṣé wọ́n fọ́ nínú ṣé wọ́n á na ọ̀pá sí gbọ́dọ̀ tóbi. Tí o wá náà bá síwájú ẹ̀ báyìí, tí o wá pín ọkọ̀ ọlọ́run sí. Wọ́n nílẹ̀ kan náà láì sùn, bàbá sábà ní lójú àwọn báyìí. Wọ́n ní ètò ńlá láti jáde láti agbárí obìnrin náà báyìí. Tí wọ́n lè lè ràbàràbà, wọ́n ní sẹ́wọ́n ní ẹ̀kú ẹ̀fá ẹ̀ dáná sun. Wọ́n á pa ìgbòho wọn dáná sun. So ní bó ti wà yìí abúkọ tún ṣe é láyé má lópin ìgbà tí máa ń ṣe Islam ẹ má kú lórí àdéhùn o ṣé bá mo wá lọ ṣé bá mo lọ tán gbé ọ̀pọ̀lọpọ̀ gba kẹ́lìmọ̀ lẹ́nu ṣé òun yọrọ ṣé òun fi kọrin àsìkò ní àwọn wíwó lóhùn láyé náà àwọn kèfèrí sì ń gbà lẹ́nu mi wọ́n làwọn ẹ̀dá tẹ̀ rí gbà gbọ́dọ̀ lọ́wọ́. Ṣé o wá kó ṣé o lọ? Ṣé o fẹ́ ní ìyá? Ẹni wọn bá dá torí àyọ̀ jẹ́ ìyẹn. Orí ibú tó ń lẹ̀ mẹ́lòmí rẹ̀ máa lẹ̀ kò sí tẹ́lẹ̀ àná lè ṣe fún láyé yóò mú ògógóró yẹn rẹ̀. Wọ́n ti lẹ̀ máa láàrin kó tó. Subhana rabbika. Tó wọ́n ti lẹ̀ máa láàrin ẹ̀ lọ́bìnú. Wọ́n á ṣe sàrà àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ dà. Kí wàhálà. Èmi àbákò tí ń sọ ló ti wọ́n á ṣe òsàlẹ̀ lọ́jàre. Ìbóbi òsàlẹ̀ lọ. Bàbá lọ́wọ́ bọ́ sínú òsàpadà. Wọ́n sọ fún wa pé arábìnrin náà ìyá wèrè tí èkó rẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba ìsìlámù yọrọ ni wọ́n ṣe àṣàlù ìsìlámù ẹ̀họ́. Nínú wàhálà tí Sheikh Ibrahim